ẹ káàsán mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè mo fẹ́ béèrè kan ni wọ́n sọ pé ọmọ yìí sọ pé bàbá òun bóun ṣe mọ̀ gẹ́gẹ́ bí màmá òun ṣe sọ fún òun pé bàbá òun ni aṣíwájú kó yẹn kò yà wá lẹ́nu ó lè ṣẹlẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò àjíyàn jẹ́ ká gbọ́n tó máa sọ lẹ́yìn àwa sọ̀rọ̀ bí tọ́rọ̀ wà gangan mo fẹ́ mẹ́nuba mo kàn fẹ́ kákọ̀fẹ́ ní kákọ̀fẹ́ lè ṣe ọ̀rọ̀ mi pé ìyẹn pé kò tẹ̀mọ̀ anyway jẹ́ ká máa. Asiwaju Bola Tinubu is my biological father. As according to the history which my mother gave to me before I came to Lagos in search of my father, this is my 5th year now in Lagos. She told me, she said Asiwaju Bola Tinubu was a very good friend of Fela, while she was a Fela dancer. That is how they met. They gave birth to me. Then Tinubu has nothing before. He has nothing. Even she even said then he was living in Obalende. There's nothing and wrong that with that. Obalende that he was living, There's nothing wrong there with was that. only one bridge then. In those days, there was only one bridge in Obalende. There they sell goats, cow, and under the bridge they were. So that's fine àjíyàn yẹn kò sáàríyànjiyàn ní ọ̀rọ̀ yẹn but ibi tí mi ń lọ gangan rè ibi tí mo ń lọ gangan rè this is where I want to go ibi tí mo fẹ́ béèrè àríyànjiyàn ń bọ̀ o mo fẹ́ kẹ́ gbọ́ kínní sorry o mo fẹ́ kẹ́ gbọ́ kínní ǹjẹ́ mi fẹ́ kẹ́ gbọ́ rè mo fẹ́ kẹ́ gbọ́ kínní ìbéèrè kan ṣo ni mo ní ẹ jẹ́ ká gbọ́ màá wá béèrè ìbéèrè yẹn ìyẹn mo fẹ́ kó wà lọ́kàn wa torí ìyẹn ló ṣe pàtàkì jù nínú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ pé bóyá wọ́n bí ọmọ àlè níbì kan àbí gbogbo yẹn ó ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe ó dẹ̀ dà pé ó jọ gan bóyá ó dà pé mo rá àwọn àwòrán kan tá a máa fi ṣe papọ̀ káwo ẹnì ajá máa wo fi máa ṣẹlẹ̀ náà ẹ já wo n tó ń lọ ẹ jẹ́ ká gbọ́ eléyìí torí yẹn eléyìí ni gangan ni mo fẹ́ kẹ́ fetí sí gangan kẹ́ wá béèrè ìbéèrè kẹ́yìn káwọn kí gbogbo ayé kí gbogbo àjọ rò tẹ́ bá gbọ́ kẹ́yìn náà kẹ́ dá sọ̀rọ̀ kẹ́ wo bó ṣe rí kẹ́ sọ bẹ́ ṣe rí. The farmer will make more money. Your lunch will not be important. Ó túmọ̀ ó ní pé àwọn àgbẹ̀ wọ́n á lè pawó oúnjẹ ọ̀sán wa àní láti máa rà láti òkè òkun. Cassava gari ẹ̀wà ẹ̀mí ìmọ̀ túmọ̀ èèyàn cassava gari ẹ̀wà. The farmers will make money. Ó ní àwọn àgbẹ̀ The dinner will be cassava ẹ̀wà. The farmer. Nǹkan tí mi fẹ́ béèrè tí mo fẹ́ béèrè lórí nǹkan tẹ̀tí rí sí nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí ni ìgbésẹ̀ wo ni Aṣíwájú ti ṣe láti pèsè ìdáàbòbò fáwọn àgbẹ̀ tó ń sọ pé wọ́n máa pawó àwọn àgbẹ̀ Yorùbá wa ìgbésẹ̀ wo gangan ni Aṣíwájú ti ṣe láti dáàbòbò wọn ìbéèrè tí mi fẹ́ béèrè nìyẹn o mi mọ̀ bẹ́ẹ̀ ṣe rí sí o ṣé ẹ rí àpẹẹrẹ ìdáàbòbò láti ọwọ́ Aṣíwájú nílẹ̀ Èkó àbí ní gbogbo ilẹ̀ Yorùbá ṣe rí àpẹẹrẹ ìyẹn là ń béèrè eléyìí kì í ṣọ̀rọ̀ bínú ẹ̀ ń sọ pé ẹ wá pawó ká tó pawó ẹ máa kọ́kọ́ ní ìdáàbòbò náà lójú tèmi o káwọn èèyàn tó lè sọ pé a fẹ́ rò ń pa pé wọ́n fẹ́ pawó níbì kankan wọ́n máa kọ́kọ́ láti ní ètò ìdáàbòbò tó máa múnádóko kò ní jẹ́ pé wọ́n máa lọ sóko wọ́n máa pa wọ́n wọ́n á dúnbù wọn wọ́n á bá ìyàwó wọn sùn wọ́n á bá ọmọ wọn sùn wọ́n á ṣe oríṣiríṣi sí wọn wọ́n á pa wọ́n wọn ò ní lè lọ sóko ẹni tí ò bá lè lọ sóko kò lè pa owó náà báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí mo kàn béèrè ni kì í ṣe ìbínú kì í ṣe ìjà tó bá lè jẹ́ pé wọ́n sọ pé àwọn pèsè ìdáàbòbò náà àpẹẹrẹ ẹ̀dà lórí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká rí torí àwọ̀ orí o ìyẹn ẹni kò sápẹrẹ kẹ́ tó sọ fún wa ká dìbò ó yẹ ká ti rí i pé ìyẹn ló yẹ kó jẹ́ àpẹẹrẹ pé arákùnrin yìí wọ́n ti gbégbèsè tó múnádóko fún wa pé yes arákùnrin ló máa ṣe fún wa lóòótọ́ ó ti pèsè ìdáàbòbò kò sí pé wọ́n pa á mọ́ àmọ́ ẹ̀ tí pèsè ìdáàbòbò fún wa lórí ilẹ̀ wa wọ́n fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ ẹ̀ ní ká lọ dìbò
ọ̀rọ̀ yẹn orí bákan o ọ̀rọ̀ yẹn orí bákan Aṣíwájú ṣé ń gbọ́ wa sà amọ̀pẹ́ sọ pé èyí ló kàn àmọ́ ẹ jẹ́ ká bá ara wa sòótọ́ ọ̀rọ̀ Yorùbá nation ló kàn kì í ṣe jà kì í ṣe bínú wọ́n ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ Aṣíwájú àrí ìgbésẹ̀ yín lórí ẹ̀ o kì í ṣe ìbínú o ẹ sọ pé ká sẹ́rí tẹ́ bá jẹ́ máa sọ pé ká wá sọ kankan ká wá kọ́kọ́ fẹ́ ká tẹ̀ sọ pé ṣe ọ̀rọ̀ ìdìbò àwọn ò sínú ẹ̀ àti ẹ̀fẹ̀ àwa ń lọ ní àmọ́ kò sápẹ̀rẹ̀ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àgbẹ̀ tó bá máa pawó nínú oko ẹ̀ ṣe bá lẹ̀ àtẹ̀lẹ̀dóko náà àbí wọn ò ní pa sóko àbí báwo lẹ ṣe lọ́rọ̀ sí ẹ̀yin ọmọ káàrọ̀-o-jíire ìbéèrè ni mo kàn béèrè ẹ jẹ́ ká jọ jíròrò lórí ẹ̀ ẹ ṣeun àtúmọ̀rí bá ẹ jẹ́ bá subscribe sórí Odùduwà TV náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ subscribe ẹ tẹ́ lọ sórí Odùduwà TV Citizen Network ẹ bá subscribe síbẹ̀ náà torí a máa ń sọ yẹn ní èdè Gẹ̀ẹ́sì tẹ́ bá máa àwọn ọ̀rẹ́ yín Ìgbò náà ẹ sọ fún wọn bí kán máa lọ sórí ètò yẹn ní ọjọ́ Monday a máa ń ṣètò kan tó bẹ́ẹ̀ pé a fẹ́ kí àwa Ìgbò àtàwa Yorùbá ká sowọ́pọ̀ ká lè máa ṣe ká máa ní àwọn ìbéèrè kan máa ń bá èèyàn kan ṣe ètò lórí rédíò ní dédégo 3 sáago 4 àbọ̀ níjọ́ Monday so màá fẹ́ kí ẹ darapọ̀ mọ́ wa máa polówó ètò yẹn máa rí tó máa jáde ẹ lè pè wọlé màá fẹ́ kẹ́ pè wọlé lórí ètò yẹn ẹjọ́ ó ṣe pàtàkì torí gbogbo wa aláti sowọ́pọ̀ àtàwa Ìgbò àtàbí ìdóbẹ̀tò àtàwa Yorùbá ká sowọ́pọ̀ torí òmìnira yìí ó gbọ́dọ̀ tẹ̀ wá lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ tí Aṣíwájú àwọn Emilokan bó ṣe sọ pé àwọn àgbẹ̀ lè pawó wọ́n lè gbowó wọ́n lè pawó lórí nǹkan ọ̀gbìn wọn kò sí ìdáàbòbò ńlẹ̀ báwo lẹ ṣe rí sí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jíròrò lórí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ fi èròǹgbà ọkàn yẹn kọ sórí fọ́nrán yìí ló bá ṣe ń rí ìkẹlẹ̀ pín káàkiri ẹ ṣeun ó dìgbà kan náà season rà ló kí ó dàbọ̀.